الحمد لله والصلاة والسلام على رسول الله والعاقبة للمتقين ولا عدوان إلا على الظالمين وبعد. السلام عليكم ورحمة الله وبركاته. èyí ni ọjọ́ àkọ́kọ́ nínú yàrá ìkẹ́kọ̀ọ́ yìí an-nahwu. ohun tá máa ṣàgbéyẹ̀wò rẹ̀ lónìí inshallah òun náà ni al-kalam, ọ̀rọ̀. as-su'al, ìbéèrè. mal-kalam, kí là ń pè ní ọ̀rọ̀? inda an-nahwiyyin, lọ́dọ̀ àwọn àfáà elédè Lárúbáwá, àwọn àfáà nahwu, kí ni wọ́n ń pè ní ọ̀rọ̀ lọ́dọ̀ tiwọn? al-jawab, èsì. al-kalam, in tí àwọn àfáà elédè Lárúbáwá ń pè ní ọ̀rọ̀, huwa al-lafzu, òun náà ni tá a pè jáde lẹ́nu, al-murakkab, tá a gbégun ra wọn láti bí ọ̀rọ̀ méjì tàbí jù bẹ́ẹ̀ lọ, al-mufidu, tó lè ṣàǹfààní, bil-wad'i, pẹ̀lú àgbékalẹ̀ àwọn Lárúbáwá. ṣùgbọ́n kí tó tẹ̀síwájú, wọ́n fẹ́ ká wo tírà tí ń bẹ ní ọwọ́ mi, matnul ajurumiyya li abi abdullah muhammad al-ma'ruf ibn ajurum as-Sanahaji. ẹni tí ó ṣe tírà yẹn nìyẹn. ó ṣe ní rattabahu ala su'al wal jawab, ó ṣe ní ìbéèrè àti èsì. ẹni tó wá ní marhaban, tó bá dẹ̀ ní náà gbìyànjú kó lọ nìkan kó lọ rà pọ́kúlówó ẹ̀ inshallah ta'ala. so al-kalam, ọ̀rọ̀, inda nahwiyyin, lọ́dọ̀ àwọn àfáà onínàháwù, òun náà ni al-lafzu al-murakkab al-mufid bil-wad'. gbogbo àwọn májẹ̀mú mẹ́rẹ̀ẹ̀rin tí ọ̀rọ̀ nìyẹn nínú èdè Lárúbáwá. al-lafzu, òun náà ni májẹ̀mú alákọ̀ọ́kọ́. májẹ̀mú ẹlẹ́ẹ̀kejì ni al-murakkab. májẹ̀mú ẹlẹ́ẹ̀kẹta al-mufid. májẹ̀mú ẹlẹ́ẹ̀kẹrin bil-wad'. ó gbọ́dọ̀ kọ́kọ́ jẹ́ ń ta pè jáde lẹ́nu, tí é ṣe pé à ń ṣe ìṣára. mátàlá báyìí sì ní àpèjúwe, ẹnìkan béèrè lọ́wọ́ rẹ̀ ṣé ó ti jẹun, tó wá mírí báyìí. pé gbogbo ọ̀nà la gbọ́ yé pé bẹ́ẹ̀ ni ló wí, ṣùgbọ́n lọ́dọ̀ àwọn àfáà nahwu kìí ṣe bẹ́ẹ̀ ni, kò tíì sọ̀rọ̀, látàrí pé kí ni o, kò sọ jáde lẹ́nu. lórí tí wọ́n gbà lérò pẹ̀lú al-lafzu nìyẹn, pé ó gbọ́dọ̀ jẹ́ ń tá a pè jáde lẹ́nu lọ́dọ̀ àwọn àfáà nahwu, ó gbọ́dọ̀ jẹ́ ń tá a pè jáde ní ẹnu. májẹ̀mú ẹlẹ́ẹ̀kejì ni pé kí ni o, al-murakkab, kó jẹ́ ń tá a gbégun ra wọn, kó má jẹ́ pé ẹyọ ọ̀rọ̀ kan ṣoṣo náà ni a pè jáde lẹ́nu táwa pè ní ọ̀rọ̀. mátàlá báyìí sì kí n sọ pé muhammadun, tí mo wá dákẹ́, pé ọ̀rọ̀ kan ṣoṣo nìyẹn, ìyẹn kò tí ì ṣàǹfààní, lórí pé àmọ́ tí èèyàn gbà lérò pẹ̀lú muhammadu tó wù yẹn. so ó gbọ́dọ̀ jẹ́ tí agbégun ra wọn látara gbólóhùn méjì tàbí jù bẹ́ẹ̀ lọ. mọ́sálá báyìí sì kí sọ pé muhammadu ti dé, jaa muhammadu ti dé, ó ṣàǹfààní báyìí nísìn, lórí pé àmọ́ tí muhammadu ṣe, a rí iṣẹ́, a sì rí ẹni tí ó ṣe, àmọ́ tí ó ṣe, ó ti dé, iṣẹ́ tó ṣe nìyẹn. so wọ́n gbégun láti ara gbólóhùn méjì, kì í ṣe pé gbólóhùn kan ṣoṣo. al-mufid, kó jẹ́ ń tó ṣàǹfààní, tí ó ṣe pé èèyàn sọ̀rọ̀ tán yẹ́nà tó wá máa retí nǹkan tí ó máa wá lẹ́yìn rẹ̀. mọ́tàlá bá sì ní bẹ̀rẹ̀ pé tí olùkọ́ bá dé, in jaa al-muallim, tí olùkọ́ bá dé tí mo wá dákẹ́,
ẹ̀ pé irú yẹn báyìí nísìn yẹn máa pé kí ló máa ṣẹlẹ̀ tólùkọ́ bá dé ẹni tí ń gbọ́ yóò máa pé kí ló máa ṣẹlẹ̀ tólùkọ́ bá dé irú ọ̀rọ̀ yẹn kì í sọ̀rọ̀ tó ṣàǹfààní ó gbọ́dọ̀ jẹ́ ẹni tí ó ṣàǹfààní tí ìtumọ̀ rẹ̀ pé sọ pé tólùkọ́ bá dé o àwọn ọmọ akẹ́kọ̀ọ́ máa dákẹ́ in jaa al-muallim yaskut at-talamiz ó ṣàǹfààní bẹ́ẹ̀ lórí pé àmọ́ tí ó ṣẹlẹ̀ lẹ́yìn ìgbà tí olùkọ́ bá dé àwọn ọmọ kéwú àwọn ọmọ akẹ́kọ̀ọ́ máa dákẹ́ ó ṣàǹfààní bẹ́ẹ̀ àmọ́ ká wá dá dúró lérí pé tí olùkọ́ bá dé ìyẹn ò ṣàǹfààní àbí kí n wọnú yàrá ìkẹ́kọ̀ọ́ fún sọ pé hal ǹjẹ́ kí ni kí ló ń jẹ́ ẹ pé kò ṣàǹfààní báwọn à ń sọ pé hal jaa al-muallim ǹjẹ́ olùkọ́ dé ó ṣàǹfààní bẹ́ẹ̀ àti pé ó ń béèrè ni ǹjẹ́ hal jaa al-muallim ǹjẹ́ olùkọ́ dé mo rò pé agbọ́yé bẹ́ẹ̀ so al-mufid ó gbọ́dọ̀ jẹ́ nǹkan tí ó ṣàǹfààní déṣe pé èèyàn sọ̀rọ̀ kalẹ̀ tán ẹni tí ń gbọ́rọ̀ wà tún máa retí nǹkan tí ẹni tí ń sọ̀rọ̀ tún sọ lẹ́yìn rẹ̀ wípé lẹ́yìn ìgbà náà kọ́ kí ló ṣẹlẹ̀ so ti yé báyìí nísìn so bil wad'il arabi ni májẹ̀mú ẹlẹ́kẹ̀ẹ́ni kó jẹ́ nǹkan tí a gbé kalẹ̀ pẹ̀lú àgbékalẹ̀ àwọn Lárúbáwá kó má jẹ́ pé ọ̀rọ̀ tí irú èdè tí à ń sọ lẹ́nu yìí náà ni a fi gbé kalẹ̀ lọ́dọ̀ àwọn àfáà náhù kìí sọ̀rọ̀ bá sọ pé ǹjẹ́ olùkọ́ dé pé ìtumọ̀ rẹ̀ ó pé agbégunra wọn látara gbólóhùn méjì ó dẹ̀ jẹ́ ń takò jáde lẹ́nu ó tún ṣàǹfààní ṣùgbọ́n bilwadin làrọ̀bí yìí ò sí níbẹ̀ kìí ṣe pẹ̀lú àgbékalẹ̀ àwọn Lárúbáwá bilwadin ìtumọ̀ rẹ̀ gangan ni pé kí ni o kó jẹ́ pé èdè Lárúbáwá la fi sọ lẹ́yìn náà ó tún gbọ́dọ̀ jẹ́ pé bí àwọn Lárúbáwá ṣe máa ń hun ọ̀rọ̀ jọ náà la ṣe hun jọ ẹ jẹ́ ń fún wa ní àpèjúwe tá fi gbọ́ àwọn kan yẹn yìí wọ́n sọ pé wọ́n sọ náà sí mo lọ sí ọjà mo lọ sí ọjà ẹ pé èdè Yorùbá nìyẹn ó dẹ̀ ṣàǹfààní ṣùgbọ́n kìí ṣe ọ̀rọ̀ tí àwọn Lárúbáwá máa ń sọ lẹ́nu lórí pé Lárúbáwá mọ nǹkan tí ń jẹ́ mo lọ sí ọjà kò mọ nǹkan nípa rẹ̀ ìdí báyìí sí tọ́ a tún wá fẹ́ gbé kalẹ̀ sí èdè Lárúbáwá a fẹ́ sọ di èdè Lárúbáwá àwa tún lo àgbékalẹ̀ àwọn Lárúbáwá àwa lo Yorùbá báwọn náà mọ́tàlá báyìí sí mo èmi èèyàn ni èmi mo báyìí ní sìn ní èdè Lárúbáwá òun náà ní kí ni o tù tá ló mọ tù lọ zahaba sí ìlà ọjà ní èdè Lárúbáwá asok ìlà tàwa gbé kalẹ̀ bọ́rọ̀ gidi báyìí tí mo wá ní tù zahaba ìlà sok tù zahaba ìlà sok ṣé yẹn nítumọ̀ bẹ́ẹ̀ kò nítumọ̀ látàrí pé kí ni o kìí ṣe báyìí ni àwọn Lárúbáwá ṣe máa ń gbé ọ̀rọ̀ wọn kalẹ̀ kìí ṣe báyìí ni wọ́n ṣe máa ń hun ọ̀rọ̀ jọ tí wọ́n bá fẹ́ sọrú ọ̀rọ̀ yìí ní èdè Lárúbáwá ní èdè wọn bí wọ́n ṣe sọ ni wọ́n ní zahaba plus tádùmọ̀tú ìlà asuk zahaba pẹ̀lú tádùmọ̀tú ìlà asuk ó máa di kíni ó máa di zahabtu ìlà asuk tẹ̀tí ìkan báyìí nìsí mo lọ sí
ọjà ẹ̀sí pé ó yàtọ̀ sí àgbékalẹ̀ tiwa mo ló kọ́kọ́ ṣáájú nínú àgbékalẹ̀ ti Yorùbá tiwa ṣùgbọ́n lọ́dọ̀ àwọn Lárúbáwá ló kọ́kọ́ ṣáájú so n tí à ń pè ní àgbékalẹ̀ àwọn Lárúbáwá nìyẹn ó kọ́kọ́ gbọ́dọ̀ jẹ́ èdè wọn lẹ́yìn náà ó tún gbọ́dọ̀ jẹ́ àgbékalẹ̀ wọn pẹ̀lú bí wọ́n ṣe máa ń gbé ọ̀rọ̀ kalẹ̀ bí wọ́n ṣe máa ń hun ọ̀rọ̀ jọ so dhahabtu ila suq mo lọ sí ọjà fíìlì máa kọ́kọ́ ṣáwájú lẹ́yìn náà ẹni tó ṣe iṣẹ́ yẹn òun náà ni èmi tí mo ṣe àpé wọ́n so àwọn méjèèjì papọ̀ ni látàrí pé kí ni o tú yìí arọ́pò orúkọ ni tí ò lè dá dúró fúnra rẹ̀ á padà máa ṣàlàyé rẹ̀ insha Allah ta'ala ní iwájú so kìí ṣe ọ̀rọ̀ tó lè dá dúró fúnra rẹ̀ ó gbọ́dọ̀ so papọ̀ mọ́ fíìlì tí a fẹ́ lò fún ni so òun náà ní dhahaba bí a ṣe ń so papọ̀ á padà máa kọ ní iwájú insha Allah ta'ala tí mo fẹ́ ká mọ̀ báyìí nísìnyí òun náà ní kíni àgbékalẹ̀ àwọn Lárúbáwá bí wọ́n ṣe ń gbé ọ̀rọ̀ wọn kalẹ̀ dhahabtu ila suq fíìlì lẹ́yìn rẹ̀ fáìlù ẹni tó iṣẹ́ fíìlì ẹni iṣẹ́ tá a ṣe fáìlù ẹni tó ṣe lẹ́yìn rẹ̀ ló kù nǹkan tó kù bí maf'ulu bihi àbí harfu jari pẹ̀lú harfu majrur lélẹ̀ dhahabtu ila suq bí ó ṣe rí nìyẹn lábára ti bilwad'i al-arabi so ó gbọ́dọ̀ jẹ́ ń takò jáde lẹ́nu tí mo bá ní tí ń túmọ̀ sí pé máa bọ̀ lọ́dọ̀ àwọn elédè Lárúbáwá kìí sọ̀rọ̀ látàrí pé kìí ṣe nǹkan tí mo pè jáde lẹ́nu tí wọ́n bá bi mí pé ṣé mo ti jẹun tí mo ní kìí sọ̀rọ̀ lọ́dọ̀ àwọn afọ́náwó lẹ́yìn náà murakkab ó gbọ́dọ̀ jẹ́ ń ta gbégun látara gbólóhùn méjì tàbí jù bẹ́ẹ̀ lọ al-mufid ó gbọ́dọ̀ jẹ́ ń tó ṣàǹfààní ó gbọ́dọ̀ fún wa ní ìtumọ̀ tó pé níye tí è ṣe ààbọ̀ ìtumọ̀ ààbọ̀ ọ̀rọ̀ táwa sọ̀rọ̀ dé àárín kan táwa dákẹ́ ìyẹn sọ̀rọ̀ lọ́dọ̀ àwọn àfà onínáháwù bilwad'i ó tún gbọ́dọ̀ jẹ́ tí agbékalẹ̀ pẹ̀lú èdè Lárúbáwá ní bí wọ́n ṣe máa ń hun ọ̀rọ̀ jọ wọ́n ṣe máa ń gbé ọ̀rọ̀ kalẹ̀ ìyẹn jẹ́ bí ó ṣe jẹ́ lábala ti al-kalam ọ̀rọ̀ lọ́dọ̀ àwọn àfà onínáháwù a nílé jù báyìí lọ fún ti òní yìí tó bá di eléyìí tí ń bọ̀ a tún máa tẹ̀síwájú mo lérò pé a rí nǹkan ẹyọ kan tàbí méjì dìmú níbi nǹkan tí a kọ́ ní òní tó bá di ní èyí tí ń bọ̀ ẹ tún pàdé wa assalamu alaikum wa rahmatullahi wa barakatuh